ta ló lè jìká tó yẹ òjìká ti yẹ èjìká ti yẹ ó Mewolaka èjìká Mewolaka ti yẹ ó èjìká ṣẹ̀sín ó ẹ̀sìn Mewolaka fèjìká ṣẹ̀sín ó ẹ̀sìn èjìká àti Mewolaka ti ṣẹlẹ́yà ó ẹ̀sìn ṣé èjìká ti yẹ èjìká ní ṣọ́ọ̀bù ló kù àǹgọ́ pátá àǹgọ́ ṣòkòtò àǹgọ́ bra tó bá ti já èjìká ní ṣọ́ọ̀bù nǹkan pátá tó bá ti lu lábẹ́ èyí tó ti ṣòdì èjìká mú lẹ́gbẹ̀ẹ́ ó ránjú bí tó ti lu lábẹ́ pa gígan ni èjìká ní o èjìká ní ṣọ́ọ̀bù èjìká Mewolaka ó ń gán pátá ó ń gán bra ó ń gán ṣòkòtò gbogbo aṣọ tó bá ti ya ní gígan oya hello excuse you ṣe ẹ ní pátá tó ti já lábẹ́ èjìká bá yín gan èjìká Mewolaka ń gán pátá èjìká Mewolaka ń gán ṣòkòtò èjìká Mewolaka ó ń gán bra èjìká èjìká. Ta ló kárí Áfíríkà kan mọ́ èjìká gègègè ta ló gbé Mewolaka wá sọ́nláìn o èjìká ṣẹ̀sín lọ́nláìn o ta ló fèjìká ṣẹlẹ́yà lọ́nláìn Mewolaka àìkárí àmùkàn mọ́ Áfíríkà èjìká ti ṣẹ̀sín o Áfíríkà àìkárí àmùkàn mọ́ Mewolaka ta ni Áfíríkà tá à ń sọ pa ẹ̀ Mewolaka ni Mewolaka ti dá Áfíríkà online yóò rànjú mù yóò rẹ̀yìn èjìká ṣẹ̀sín o ṣẹ̀sín Mewolaka èjìká ti yẹ èjìká ní ṣọ́ọ̀bù. akẹrin kódà ìkẹwàá nílé ọkùnrin mi kó bá ìdùnnú dé àmọ́ yàtọ̀ sí pé ó bá lọ fẹ́ ọkùnrin tó ní owó gidi lọ́wọ́ tí wọ́n gan mọ̀ pé ká tó lówó lọ́wọ́ ó lẹ́jẹ̀ lọ́rùn gidi yàtọ̀ sí yẹn ìwọ tó fẹ́ ṣe ìyàwó kejì o ò gbúdọ̀ lọ ṣe ìyàwó kejì nílé ọkùnrin lọ́wọ́ òfìfo má jọ jẹ́ ìyàwó kejì tó fẹ́ lọ da lérú má lọ jẹ́ ìyàwó kejì tó fẹ́ jẹ́ kí àwọn ìyálé ẹ̀ fòkó níṣó má lọ jó lórí burúkú ìyàwó olóṣì ìyàwó ẹlẹ́sẹ̀ òsì ẹlẹ́sẹ̀ wèrè ẹlẹ́sẹ̀ jápọ̀ nínú ilé ọkùnrin kan ìyá gbogbo obìnrin tó má gbàgbé wípé àkọ́fẹ́ ìyàwó tó jẹ́ ìyálé àwọn náà máa ń fara jìyà àwọn náà máa ń fi orí ṣíṣà àwọn náà máa ń forí jálé agbọ́n tó o bá ní nǹkan tó o fẹ́ lọ dàpọ̀ mọ́bẹ̀ bóyá tó jẹ́ pé ọkọ yín ti lówó má joyè olè olórí burúkú alájẹbánu tó bẹ́ fọ̀n lábàtà tó fẹ́ fọ̀ bẹ́ẹ̀ lù tí ò mọ̀ bóyá omi ló mu yóò olórí burúkú tí ìran yóò lówó má joyè irú èèyàn bẹ́ẹ̀ tó bá lọ fẹ́ yìí òrìṣà jẹ́ pé méjì obìnrin ò dénú wọ́n gba kámú ni yes but obìnrin kò lè stop ọkùnrin kó má fẹ́ ìyàwó mi bò má wá di jẹ́ ìyàwó tó máa délé tó máa ní kí ìyálé kó fòkó níṣó má jẹ́ ìyàwó tó ń lọ sí inú ilé ọkọ bóyá tó àfọkọ tó bá ní owó bí àwọn bàbá ọkọ ya àwọn bàbá Tinubu bọ ìwọ tó jẹ́ wípé ọkọ ẹ̀ ò lówó tó yẹn má jẹ́ ìyàwó tó ń lọ sílé ọkọ tó ń lọ lówó òfìfo tó jẹ́ pé ogún tí àwọn torí kò sí ọkọ tó ní ìyálé tí ìyálé ò kì í fara gbá ọrọ̀ tí ọkọ máa ń kó jọ ẹ má jẹ́ ká tọ́ra wa ìyálé máa ń fara gbá ìyálé ló máa ń forí ṣíṣà ìyàwó kejì ìyàwó kẹta àbí ìyàwó kejì kẹta ìgbà míì ìgbádùn náà wá ń gbá tí ò bá ti fẹ́ olówó bí bàbá ọkọ ya tó jẹ́ pé owó tí ọkọ ẹ ní ìwọ̀nba ni tó jẹ́ pé àwọn ìyàwó yẹn kò fẹ́ sún fún àwọn ìyálé fẹ́ sún fún ẹ kó wá jẹ kó wá ń bẹ̀ ni tó o bá ní nǹkan tó ń mú lọ o ò gbúdọ̀ disrespect àwọn ìyálé tó bá ń lé torí pé ara òógùn wọn ló wá jẹ kó má bàa kúkú òjijì ara òógùn wọn ló wá jẹ kó o bá lè rọmọ tó kó o lè jèrè ọmọ tó o bí síbòmíì especially nígbà tó tiẹ̀ jẹ́ pé o ò lè bímọ mọ́ bóyá o ti dé stage tó o lè ṣàbíamọ tó kàn fẹ́ bóyá ìyàwó wọn fẹ́ níyàwó lé àwọn ìyálé má ní kí ìyálé fòkó níṣó ẹ má ní àwọn ìyálé lára ẹ má sọ pàápàá bá mi gan kí ni so tó o bá ti ní nǹkan tó ń mú lọ kúkú tó lọ fi kún wọn níbẹ̀ tó jẹ́ pé nǹkan iṣẹ́ tí ìyálé ṣe lẹ̀ ló ń lọ jẹ́ ń bẹ̀ tó o bá jẹ́ dìtà tó fẹ́ gbógun ti ìyálé àbí tó fẹ́ ṣe kí Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ o ò lè rí bá ti ṣe ò lè rọ́nà gbégbá
èpè ipò o. Mi ní kọ́kùnrin má fẹ́ ìyàwó mi. Àmín. Mi ní kọ́kùnrin má fẹ́. Wọ́n lò ní rí bá ti ṣe gbogbo ẹ̀yin ìyàwó tán fẹ́ lè yálé tẹ́ ló kọ̀nà tí wọ́n gbà lọ wọ́n lẹ̀ ní rí bá ti ṣe wọ́n lẹ̀ ní rọ́nà gbígbà àfi kẹ́ túbá kẹ́ yí padà kẹ́ ṣe nọ́mà. Ìbádámọ̀ràn lásán bó jẹ́ pé ó fi ọkọ lọ́kàn balẹ̀ láti kó ọrọ̀ tí wọ́n fẹ́ jẹjọ́ ìyẹn lásán ẹlẹ́dàá ìyálé tó o bá gbógun tí a fìyà jẹ kó o ní jẹ́ kó o rí bá ti ṣe kó rọ́nà gbígbà ní ìwọ ìyàwó tó bá fẹ́ lé wọn. Mi ní kọ́kùnrin má fẹ́ ìyàwó méjì. Ìjà gidi àwọn ìyálé kan wà olórí kó. Mẹ́wọ̀ọ́láká ṣùgbọ́n nǹkan tí sísítà TNT yìí ká TNT sọ exactly ẹlẹ́sẹ̀ òfò nìyẹn ẹlẹ́sẹ̀ òṣì. Ẹ̀yin olólùfẹ́ mi mo kíwá mo kíwá ó gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi àbí tẹ́ ti ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá Yèyé Dára Kowé kò ó ní mò ń jẹ́. Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Dára ẹ mọ̀ wípé ẹni kí ni Dára tún gbé wá be calming down. Ẹ jẹ́ ká gbé tension wá lẹ jẹ́ ká laugh ẹ jẹ́ ká tún learn in another form. Ẹ jẹ́ ká listen sí message tí ó wà nínú fídíò yìí. Lady yẹn èèyàn tí Yínká TNT ọ̀pọ̀lọpọ̀ yín ti máa ń gbọ́ Yínká TNT tó máa ń ṣe ọ̀rọ̀ nípa rán yóò yé yín sex so ó ń sọ̀rọ̀ ohun ẹlẹ́gbọ́n yẹn ta ló dẹ̀ ń sọ̀rọ̀ sí Mẹ́wọ̀ọ́láká ọ̀pọ̀lọpọ̀ yín ti gbọ́ nípa Mẹ́wọ̀ọ́láká tí ó bẹ̀rẹ̀ sí ní yakayama gbogbo àwa obìnrin àgàgà tá wà ní diaspora gbogbo obìnrin tó wà Nàìjíríà gbogbo wọn ló ti tú yẹ́bẹ́yẹ́bẹ́ báyìí tó tú yẹ wọn tí ó kọ ẹyẹ kan sí wọn lára gbogbo aṣọ iyì tọ́lọ́run wọ̀ fún wọn lára báyìí ó ní Mẹ́wọ̀ọ́láká ti bọ́ lọ́rùn gbogbo wọn tán lórí wípé ó ṣàfẹ́ sọ̀rọ̀ ẹ̀ pé kán lè máa káwọn ọkùnrin tó fúùlù bíi títí ẹ̀ kí wọ́n lè máa rí bíi virtuous woman pó bẹ́tà àwọn tọ́jọ́ wà Nàìjíríà kò tún wá dúró ṣe tán pẹ̀lú wọn Nàìjíríà ló bá tún fọ̀fẹ̀rẹ̀ ó tún wá báwọn obìnrin tá wà ní abroad kò sí èébú tí Mẹ́wọ̀ọ́láká ò fi wá wé tán láyé kò sí nǹkan tí Mẹ́wọ̀ọ́láká ò sọ nípa wa tán èmi á fi àsìkò yìí mo fi ń celebrate gbogbo àwọn obìnrin tá wà labroad any country tẹ́ bá wùn kẹ́ máa reside I am celebrating you not because it's a Mother's Day or anything kudos to you are born a fighter and you are indeed a warrior ẹlẹ́mìí ni wá ẹ̀mí wa wọ́n ní ẹlẹ́mìí méje rárá ẹ̀mí wá pé 100 arọ́kú Ọlọ́run tó bá ń gbọ́ nǹkan tí ọkùnrin ṣe obìnrin lè ṣe ó tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ obìnrin abroad náà ń pè bẹ́ẹ̀ we dey hustle hustle ṣé nǹkan tójú wá ń rí lára nínú àwọn ọmọ wa ó là ń sọ ni lóòótọ́ lẹ máa sọ wípé nílùú òyìnbó gọ́ọ̀mẹ̀ntì ń support pé kinní kan ọ̀ǹtì tó bá wá síbí lọ̀rọ̀ yẹn lè yí ẹ tó bá wà ń bì kó experience kan tá à ń sọ irú èèyàn bíi ti Mẹ́wọ̀ọ́láká ló máa ṣe kí ọ̀rọ̀ mi kó lè yé yín èèyàn tó bá gbọ́ ọ̀rọ̀ tí Yínká TNT sọ sí Mẹ́wọ̀ọ́láká bí lóòótọ́ kò dárúkọ ẹ̀bọ̀ everybody wá mọ bó ṣe lọ online òun ni wípé mo fẹ́ kó wá gbọ́ fídíò yìí kó o lè mọ̀ wípé ohun tí Yínká TNT tó sọ sí Mẹ́wọ̀ọ́láká tó bá sọ èyí tó jù bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ó yá jẹ́ ká continue mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ ṣe kí ni kẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu Mẹ́wọ̀ọ́láká sí àwa obìnrin tá wà labroad ẹ̀yin beautiful mommy mi ẹ̀yin beautiful warrior mothers mi ẹ̀yin sisters mi ó yẹ ẹ wá fetí ara yín gbọ́ kẹ́ lè máa mọ irú èèyàn tí ọmọ àlè ọmọ àtìrò yẹn tó jẹ́ èèyàn tó ń sọ̀rọ̀ sí ìwọ àtèmi labroad tí ò mọ̀ nǹkan tó ju wá ń rí bó ṣe wà yẹn wọ́n ní ilé ọkọ karùn-ún òun ló wà o tó ń wí yàmàyàmà nígboro ẹnu ọkùnrin alẹ́ karùn-ún tó ló fẹ́ nísìn kò tí ì pọ́dún kan àbí of recent ó ṣẹ̀ṣẹ̀ pọ́dún kan ó dẹ̀ ti dànù fámìlì wọn rú àwọn ìyálé tó bá bẹ̀ kò sí nǹkan tí ò fi wọn wé gbogbo bẹ̀ la máa dé ẹ wá gbọ́ nǹkan tó sọ fáwa obìnrin tá wà labroad. ṣé mọ̀ pé ẹ̀yin obìnrin tẹ́ ń pera yín ní women in diaspora tẹ́ sọ̀rọ̀ yín dá dẹ́kọ̀dẹ́rẹ tẹ́ ní Mẹ́wọ̀ọ́láká rí sí yín yìí ṣé mọ̀ pé tá bá wò dáadáa oníranú alákòóbá nìyí ṣá ṣé mọ̀ pé ẹni tó yẹ kó máa fún ní gbàsgbòsì ní ẹ ti fi ti yín kó bá tẹlòmíì wàláì ẹ tí ẹ wá jẹ́ kárí àwọn women in diaspora tó ṣe dáadáa
tán jẹ́ alálùbáríkà tán wà pẹ̀lú ọkọ wọn tó yẹ ọkọ wọn dẹ̀ ń ṣoríire. Ẹ̀yin lẹ pọ̀jù lórí Facebook, ẹ̀yin lẹ tútùkùtù túnú yín àìnítìjú yín. Èmi Mẹ́wàá Lákàtẹ̀bù gan bẹ́tà yín. Wọ́n á mú yín láti bí lọ ìlú òyìnbó. Ẹ̀dẹ̀ dọ̀hún ẹ̀dẹ̀ dèrè ẹ̀ bá tọkùnrin jẹ́. Nítorí kíni gbogbo rádaràdá tẹ́ ẹ máa ń sọ. Woman knows her right. Ká ní wípé ìjọba ibẹ̀ ò gbé agbára lé yín lọ́wọ́ wà láìlẹ̀ azimẹ̀ ẹ̀ ní mo right yín. Ká ní wípé kò sí owó tó wà involve, owó òṣì tẹ́ ẹ máa ń gbà. Tẹ́ ẹ máa lẹ́ẹ̀ fi ń kọ́lé sí Nàìjíríà, àwọn àti yín kan fi ń bá yín kọ́lé gbogbo ẹ̀. Torí bẹ́ẹ̀ lẹ ṣe máa ń ba tọkùnrin jẹ́. Ká ní wípé ìjọba ibẹ̀ kò ní owó kankan tó fẹ́ fún yín ni wàhálà yẹn máa wà submissive. Owó ni ojú kòkòrò ni ó lè ní ìmọ̀tara ẹni nìkan ni. Tẹ́ máa parọ́ tẹ́ máa sọ̀rọ̀ yín motivational speaker ìranù tẹ́ máa ní. Seriously, tàbá ní ká wò dáadáa. Ṣé ti gbọ́? Ṣé ti gbọ́ ọ̀rọ̀ ẹnu ọmọ àlè ọmọ àtiró tó ra bàtà ẹsẹ̀ kan lọ bá àwọn òbí ẹ̀ lé? Ṣé rí bó ṣe ń sọ̀rọ̀ sí gbogbo wa ṣàkàṣàkà? Àgàgà ẹ̀yin sisters wa tẹ́ wà ní UK. Ṣé rí bó ṣe ń gùn yín gàràgàrà? Ṣé rí pé orí gẹ́ yóò pé? Èwo nínú àwọn obìnrin tá wà lábúrọ̀dù ní ìpọ̀nrípọ̀n gbẹ́ bàbá yálà ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n wọn ò lè dúró a miles away sí ọ̀dọ̀ wa. Ṣé ráyé nǹkan tí social media dá nìyẹn o. Ọmọ àtiró Mẹ́wàá Láká tó ń sọ̀rọ̀ yìí, tó ń sọ̀rọ̀ sí àwọn obìnrin ṣàkàṣàkà, ó wà nílé ọkọ kìíní, ó wà ní kejì, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún. Lótìtọ́ mo mọ̀ wípé kò sí obìnrin tó bá jó lórí ilé obìnrin tó máa sọ wípé kò máa ṣí kiri ilé ọkùnrin. Tó bá ti wá débi wípé ó ti fẹ́ máa bọ́ sí between life and death, of course rọra lọ wọ́rọ́wọ́. Ṣùgbọ́n ìwọ obìnrin tó bá ti wà tó bá sọ pé ó fẹ́ dúró nílé ọkọ tí o ready àti sacrifice, o ready àti fara dà nǹkan, o ready àti contribute àbí many things, ojú ẹ̀ á rí. Kò séèyàn tó wà nílé ọkọ tó pé ọmọ 12 years old gan tí wọ́n fún lóyún wọ́n yìí gbé kéèsì yẹn bọ̀. Tó bá bí arọ́rọ̀ sọ Mẹ́wàá Láká, tí èèyàn obìnrin bá máa bọ́ síta tó bá máa sọ̀rọ̀, kì í ṣe bí irú ìwọ ló máa sọ̀rọ̀ sí àwọn obìnrin tá wà lábúrọ̀dù lára. O sí nínú kíláàsì wa, o bí ló bàjẹ́, o tiẹ̀ ní anywhere àwa tá wà lábúrọ̀dù. Kí ló fẹ́ fi kún ìpọ̀nrípọ̀n gbá ìyálàyà ẹ̀? Ìyá ẹ̀ yàlàyàlà tó bí ẹ kò lè dúró, kò lè bá wa pọ̀ nǹkan tí ojú wa ń rí ní àbúrọ̀dù àwọn obìnrin tá wà lábúrọ̀dù. Ẹni tó bá kà lẹ́nu máa ró. Obìnrin tó bá máa bọ́ síta tó máa gé ìrọ̀rọ̀ tó máa sọ wípé ó fẹ́ sọ̀rọ̀ sí àwọn obìnrin as a single mother, àbí ó fẹ́ máa wash àwọn obìnrin down wípé wọ́n dúró lé ọkọ, wọ́n jẹ́ fashion woman, wọ́n disrespect ọkọ. Á jẹ́ obìnrin tó jẹ́ wípé ó kéré jù wá ti lò 30 to 40 years nílé ọkọ. Wà láèyàn tó lò 30 to 40 years nílé ọkọ gan tó bá máa bọ́ síta kò ní sọ̀rọ̀ báyìí sóbìnrin. Kò ní jẹ́ pé ìwọ tó jẹ́ wípé ọkọ kò kú kọ́ńbọ̀dù. Ilé ọkọ karùn-ún tó ló wà nísìn tó ń pe bọ̀bọ́ yẹn ní èjìká tẹ́ wá padà yẹ. Information tó ń tẹ èmi lọ́wọ́ ni wípé wọ́n ní èjìká tẹ́ ní marriage òun àti èjìká tẹ́ ní problem. Because kó tó lọ fẹ́ bọ̀bọ́ máa yẹn, àfáà yẹn ó ti ní ìyàwó méjì. Wọn wá bójú èjìká jẹ́ online, kò sẹ́ni tó gbọ́, kò sẹ́ni tó mọ̀. Wọ́n ti pátán kó nulé wọn. Kí lè jìká rí ojú tó rójú rédèrèdè gbogbo ẹ̀yin ọkùnrin tí orí yín ò pé tẹ́ máa ń lọ sábẹ́ show Mẹ́wàá Láká tí ó bá ti wash obìnrin down fún yín tínú yín máa ń dùn. Obìnrin ò wà submissive, ẹjọ́ lẹ́nu Mẹ́wàá Láká a máa sọ̀rọ̀ bẹ́ni wípé òun jẹ́ fashion woman. This is Mẹ́wàá Láká tó ń sọ wípé àwọn obìnrin a wà submissive. Ẹ bá mi bèrè pẹ̀lú nǹkan tó gbọ́ lẹ́nu ẹ̀, ṣé obìnrin lè wà submissive? Mo yìí máa play máa sáré mú yín débẹ̀ pa. Ìyàwó tí wọ́n fẹ́ tẹ̀lé second wife ó ní third wife. Ìyàwó tí wọ́n fẹ́ tẹ̀lé kò sí èébú tó mọ̀ nípa obìnrin yẹn, physical look ẹ̀, irú àìsàn tó ṣe àti ìyá ìyàwó yẹn everything. Kò sí èébú tí Mẹ́wàá Láká ò fi bú tán. Ṣé irú obìnrin yẹn ló ń bọ́ síta tó update pé obìnrin kan ò wà submissive, obìnrin kan ò ṣe gbá, obìnrin kan ò ṣàwo, tí ẹ̀yin ọkùnrin ọmọ àlè tẹ́ ẹ̀ dára yín ní tẹ́ ẹ̀ fún ní support tó yẹ kẹ́ sádànù lẹ́yìn ẹ̀? Àìmọye ilé ló ti bàjẹ́ bó ṣe wà yẹn. Jẹ́ sáré rán ẹ létí
ṣé ọmọ irú ọmọ Mẹ́wọ̀láká ní ìgbà tí Mẹ́wọ̀láká ọmọ ọ̀ràn yìí máa dé orí social media orí Facebook ijó ẹ̀sìn ló wá jó ọmọ Iléṣà ní èdè Iléṣà ló fi ń ṣe ṣó èdè Iléṣà ló fi ń ṣe ṣó mo wà lára àwọn tí Mẹ́wọ̀láká gbógun tì lórí social media tó fi kó fáǹsì ẹjọ́ lọ́mọ àlè olóbùkù yìí ó tó stage kan àwọn fáǹsì mi tó máa lọ wò wọ́n á máa pè mí bóyá tó bá come across this video àìmọye wọn máa pè mí nígbà náà ni wípé Dára ṣó ọmọ lédì rí ni mi ìmọ̀rí kò sí gbogbo ṣó ẹ̀ Dára lọ́mọ tí ò níran ọmọ àlè wọ́n ní àwọn òbí ẹ̀ ti dìsóònù ẹ̀ àwọn family ẹ̀ ti dìsóònù ẹ̀ àwọn friends and family everybody tó súnmọ́ wọ́n ti dìsóònù ẹ̀ lórí ìwọ̀ orí burúkú tó ń wù kiri tàbí wá sọ wípé èèyàn kúrò ilé ọkọ kan from ilé ọkọ kan bọ́ sí ilé ọkọ mi ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò ní lọ́ọ̀kì ọkọ tí wọ́n fi orí ṣe wọ́n fi ọrùn ṣe wọ́n gba ẹ̀gbin wọ́n sacrifice wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ọkùnrin ò ní mọ̀ fún wọn tó bá dé wá rí wípé ó ti ń bọ́ sí ibi tí ẹ̀mí wọn ò gbé mọ́ wọ́n á kúrò ìwọ ò sí lára àwọn tó máa bọ́ síta tó máa sọ wípé ojú ẹ̀ rí nílé ọkọ ó sacrifice ó jìṣẹ́ ó jìyà ìgbà tó stage tó ti fẹ́ máa débi ẹ̀mí ló kúrò ó sí lára wọn ìwọ̀nba ìwà tó fi hàn àti ọ̀rọ̀ ẹnu ẹ Mẹ́wọ̀láká jẹ́ ká mọ̀ wípé ọkọ kan òkú kọ́ńbọ̀dù ni ẹ́ ó sí níbi tó ti ń pè vicious woman you are not a supportive woman bó ṣe claim ìwọ tó délé ọkọ ó lè fún wọn ní ó lè fún àwọn ìyálé tó bá bẹ̀ ó lè fún wọn ní respect of course ìyàwó tó fẹ́ tẹ̀lé ó máa jó lára náà tó bá ṣe pé òkè ṣe bí wọ́n fẹ́ òun náà tẹ̀lé second wife tẹ̀lé first wife ni first wife náà gbà tó fẹ́ second wife ó máa bara jẹ́ despite the fact wípé mùsùlùmí ni yẹn sọ wípé mẹ́lẹ́fẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó yìí máa rúnra tí second wife yẹn ò bá fi àyè gba ọkọ yẹn èjìká tí wọ́n sọ dèjìká ti ẹnìkan tó ti wá padà yẹ ní sìn jọ̀ọ́ báwo ni wọ́n ṣe fẹ́ become a third wife ọ̀rọ̀ yẹn ò tí ì lè yé yín o ẹ jẹ́ gbé yín débẹ̀. So you think I'm a timid person trying to be goody, trying to be a good wife? Bí mo ṣe mú good wife wá bẹ́ẹ̀ ni mo mú wèrè díẹ̀ wá méjèèjì ló balance ibi tẹ́ bá fẹ́ ni tẹ́ bá fẹ́ submissive good third wife tó máa respect Aisha I will be here for you tó bá jẹ́ wèrè lẹ́gbẹ́ wá ẹgbẹ́ nìkan màá bá yín ta ṣẹ́ wèrè yín you understand the only thing tí mi fi nílùú ni wípé síkú sẹ̀rẹ̀ ni kó má bàa kú sí mi lọ́rùn but ìgbà tí kan is allowed tó bá trespass oh you have not insulted me tó bá jẹ́ ọ̀rẹ́ ìyá ẹ̀ ló jẹ́ tó bá jẹ́ kọ́sẹ̀ ẹ̀ ló jẹ́ tó bá jẹ́ ẹ̀yẹ ẹgbẹ́ kí lọ kó ṣe tẹ́ẹ̀jọ wà láyìíká ara yín ní UK ni tó bá dẹ̀ jẹ́ àṣà ni I'm so glad and fulfilled. Ugly thing máa ní she say I should describe her for you ọmọ hungry ọmọ ìyá oní arthritis ìsọnù ọ̀gá oní arthritis ìsọnù hungry ọmọ orí díẹ̀ mọ́ orí mọ́ orí kéde yóò rí pé she's older than her age. ìyálé ẹ̀ ló bá wù ìyálé ẹ̀ òun ló sọ̀rọ̀ sí. ìyálé ẹ̀ ló ń bá wí yẹn o ìyálé tí wọ́n fẹ́ tẹ̀lé òun ní third wife nínú family yẹn second wife tó fẹ́ tẹ̀lé òun ló fi gbogbo èébú ara bu ó máa tó wá sọ tán lọ́mọ àti irú ọmọ àlè yìí ó ní sickle cell ní ìyálé òun káì èjìká tí ẹ bá ẹ èjìká ò ṣẹ̀sìn ní ọ̀dọ̀ ti tèmi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká jọ fojú inú wò fún Mẹ́wọ̀láká láti máa disgrace ìyálé ẹ̀ báyìí láti máa sọ̀rọ̀ òfò àtàdánù báyìí ṣé kìí ṣe wípé èjìká ẹ̀ yẹn ọkọ tó fẹ́ gbogbo wọn ṣé kìí ṣe wípé ó ti fi ìyàwó yẹn ó ti fi wọ́lẹ̀ níwájú Mẹ́wọ̀láká ẹ̀yin ọkùnrin tó jẹ́ wípé tẹ́ bá ti fẹ́ ìyàwó tuntun míì àwọn ìyàwó tó ti bá yín jìṣẹ́ tó ti bá yín jìyà kò kú kọ́ńbọ̀dù lọ́dọ̀ yín ẹ mú ẹ wọlé turutu gbogbo ìbàjẹ́ àwọn nǹkan ẹ̀gbin tẹ́ mọ̀mọ́ ìyàwó yẹn pátápátá òun lẹ kó gbogbo nǹkan àṣírí má jẹ́ kétí etí kẹta kó gbọ́ láàrin ẹ̀yin àti ìyàwó yẹn òun lẹ máa kó fún ìyàwó tuntun ṣùgbọ́n ìyàwó tuntun tó bá bí ire láti inú ilé ire wá tí wọ́n kọ́ tó tún gbẹ̀kọ́ wàá mọ̀ wípé ọ̀pá tó fi na ìyálé ó wà lókè àjà fún ìyàwó ṣòrí bó ṣe ìyàwó tó jẹ́ tó mú gbogbo sítórì ìyálé tó kò lé ẹ lọ́wọ́ tí ò sọ ìjọ kan tí ìyálé yẹn tó gẹ̀ẹ́tì ẹ̀ kó pírèsì ẹ̀ níwájú ẹ̀ tó lò bí gbá ìkólẹ̀ tó fi wọ́lẹ̀ níwájú ẹ̀ my dear ó lè má fẹ́ ìyàwó tẹ̀lé ẹ mọ́ bó bá ní ordinary girlfriend gbogbo nǹkan tí ó ṣe fún ìyálé ẹ̀
ó máa padà ṣe fún wọn náà bó ṣe máa mú ẹjọ́ tiẹ̀ tó máa rò fálẹ̀ àbí ìyàwó mi tó bá fẹ́ nìyẹn kí wá lórí burúkú ṣùgbọ́n ìwọ tó bá jẹ́ olóríire ọmọ tó gbọ́n nínú tó gbọ́n níta tí ọkùnrin bá ṣe bẹ́ẹ̀ sí ẹ wàá ti mọrú èèyàn tí wọ́n jẹ́ wàá ṣe kí ni wàá gbé sọ́kàn wàá mójú kúrò kí lè tí ò gbọ́ rí kí lójú òrírí nínú ayé inú ayé láyé ń gbé àmójú kúrò màmá mi ló máa sọ mi ìsìn ní gbàgbé láíláí ó ní ká mú rí ká ṣe bẹ́ẹ̀ ni pé a ò rí òun ní ọ̀rọ̀ tèmi lórí social media àìmọye nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń trending tí n bá gbọ́ mo kàn gbọ́ nǹkan tí bá máa mú bẹ̀ ẹ̀kọ́ tí bá máa mú bẹ̀ máa fi kún ìrìnàjò ayé mi ni kì í ṣe gbogbo ẹ̀ ni mo ní láti dá sí kì í ṣe gbogbo nǹkan lèèyàn ṣẹnu chúchúchú sí ó ní kó o rí kó o ṣe bí aláìrí kó o gbọ́ kó o ṣe bí aláìgbọ́ kó o gbọ́ kí níyẹn kan tún máa sọ fún ẹ pé ṣùgbọ́n àṣẹ sọ̀rọ̀ ni kó o rí kó o ṣe bí aláìrí kó o gbọ́ kó o ṣe bí aláìgbọ́ kó o mọ̀ kó o ṣe bí aláìmọ̀ ó máa ń mẹ́ ẹ̀mí èèyàn ó fi ń gùn láyé ó máa yọ ẹ́ kúrò ní ìdààmú àti ìṣòro. kò dúró gbẹ̀kọ́ ó máa ti yaṣa mẹ́wàá láká wọ́n ní kò dúró gbẹ̀kọ́ ó máa ti yaṣa mẹ́wàá láká kò dúró gbẹ̀kọ́ ó máa ti yaṣa ìyàwó òṣì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mẹ́wàá láká kí o gbọ́rọ̀ séjìká lẹ́nu òṣì àti ìranu tó ń ṣe lọ́ọ̀láì ṣe báwọn bàbá àtìyẹ́ láyà ńlẹ́ aláìlẹ́kọ̀ọ́ ọmọ tán bí wọ́n bí ẹ wọ́n kọ́ ẹ wọ́n gbé ẹ ra ná ó máa ń rò wípé o mọ̀rọ̀ sọ́bí tó ti máa ranjú bí olórí burúkú bóyá máa ranjú lélẹ̀ lákìnyàn ẹgbọ́n nǹkan tó sọ sí ìyálé ẹ̀ ó ní ìyàwó òun ó máa ọ́gílì ẹnu ẹ̀ ó ṣe pọ̀pọ̀pọ̀ ó ti gbójojó orí ẹ̀ lọ ṣé ìyàwó lélẹ̀ yàbí suwó náà èjìká ti padà rágbẹ̀rẹ̀ èjìká kárí nǹkan mọ́ áfíríkà ta ni áfíríkà tá ń wí mẹ́wò láká èjìká kárí mẹ́wò láká ò dúró gbẹ̀kọ́ ó máa ti yáṣá gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ mẹ́wò láká kò dúró gbẹ̀kọ́ ó máa ti yáṣá ó ìyàwó èjìká ẹlẹ́jọ́ wẹ́wẹ́ jùlọ ńlá ń ṣe bí bàbá àti ìyá láyà lé ọmọ àlè ọmọ àtiro ni ẹ àwa máa gbá ọ̀rọ̀ sí ìgboro ẹnu èmi tí mo ipò jọkọjọ kan bọ̀ tó máa forí bẹ ní online ẹjọ́ èjìká tẹ padà yẹ mẹ́wò láká òmù ẹ ti jò ó ti ní problem pẹ̀lú marriage ẹ tẹ́tí wá rí nísìn ẹ̀rí tó ń sọ̀rọ̀ tó sọ wípé àwọn obìnrin diaspora ẹ̀yin brothers wa tó rí yín bá fẹ́ yí ẹ lọ sọ́dọ̀ ẹ̀ kẹ́ lọ máa rò wípé bó ṣe ń sọ̀rọ̀ yẹn níwọ̀ ẹ ṣe rí ẹ tí ìgbọ́ ṣe gbogbo àlàyé tá à ń sọ yìí kò tí ì yé yín ó ti rí pé ilé èjìká báyìí kò lè gbé bẹ́ẹ̀ mọ́ wọ́n ti yẹgi wọ́n ti yẹ ṣíà nídìí wèrè ó ti gbóná gẹ́ngẹ́n ó ń wá ẹ̀yin ọkùnrin diaspora kan lè sọ wípé òun wà òkè tẹ́ bá gbé òun dé ìlú òyìnbó òun ò ní dé kó dèrè ta ló dèrè ọmọ ìrankíran ìwọ tó ìwà ní nàìjíríà tó síwín tó báyìí tó bá dá búrọ́dù kí ló máa ṣe irú ìwọ yẹn ló lanu pàkà tó ń sọ̀rọ̀ sáwọn ìyá aláya tán lè ra yá ìpàjẹ́ ẹjọ́ ibo ló fìtì sí àwa obìnrin tá wà ní diaspora a kì í ṣẹgbẹ́ ìyá aláya ẹ̀ ó lè gbé bàtà ẹsẹ̀ wa sókè in everything ìyá ẹ̀ la jẹ́ put a respect to our names àbí kó má respect wa tó bá fẹ́ sọ̀rọ̀ nípa diaspora women sórí ẹ pé ṣó wà ókè àwọn mélòó ló ń bọ́ tó ń sọ̀rọ̀ sí àwọn olóbùkú wo ló wà obìnrin tó wà ní diaspora tó ń sásá bẹ́ẹ̀ tí ó ń fún ẹ ní àwọn information orí burúkú jẹ́ ká gbẹ́kan lára wọn mú ká yé bàjẹ́ sí online mẹ́wọ̀n láká ó tí ì rí nǹkan kan ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹgba láti yọ ọdún tó ti ń ṣe àsìkò ẹ ti wá tó báyìí ó ní ṣerú ẹ̀ mọ́ wá jẹ́ páànù ìyà ọ̀dẹ̀ ẹ̀yin tèmi mo rò wípé àlàyé yẹn ó yé yín ẹ mọ̀ wípé ẹ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká máa já irú nǹkan báyìí sínú program wa ká kàn fi keep fit náà ni ká fi keep fit náà ni ká rẹ́rìn-ín inú wíìkì yìí ẹ jẹ́ àṣẹ fàájì jàre ẹgbẹ́ ṣanlẹ̀ ẹ bá mi drop comment yín kí lẹ feel nípa gbogbo àlàyé tí mo ṣe fún yín ṣé Mẹ́wò Láká ó jẹ́ motivational speaker àbí mo ti gbé channel speaker
dalérú ni Mewolaka ní pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ̀ àbí túléṣe èyíkéyìí tó bá wùn ẹ́ tó mọ̀ nípa ẹ̀ bá mi drop ẹ̀ sábẹ́ kọ́mẹ̀ntì ìwọ tó bá wá súnmọ́ bá mi gbé fídíò èkó kan létí ọmọ àtiro ni má wọ̀rí mi ì tí dúró lórí ọ̀rọ̀ ẹ̀ o wá jẹ́ ṣé orí years back tó ti gbógun tì mí yẹn àsìkò yìí ni mo ní time ẹ̀